Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo ilé pé a kú dédé àsìkò yìí. A kí wa pé a kú àṣekù ọdún. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ọdún láyé àti ní àyè wa. Lágbára Ọlọ́run a ò ní fi ọdún iléyá ò ní fi ṣe àṣemọ. Mo kí wa pé a kú ìyèdún. Pàápàá jùlọ a kú iṣẹ́ lẹ́ni láti àárọ̀ títí di ọjọ́ àkókò tó fi di àkókò yìí. Mo kún tún kí wa pé a kú ọjọ́ Jímọ̀ ti ní. Jímọ̀ olóyin ìdìmọ̀ aláyọ̀, Jímọ̀ ní ìdùnnú náà ló máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé níbikíbi tí oníkálukú wa ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà nírú àkókò yìí láti lè mọ wo fọ́nrán yìí ní ọ̀dọ̀ bàbá wa tí a ń wò ní ojú amóhùnmáwòrán yìí. Bàbá yìí wọ́n jẹ́ ọ̀kan gbòógì ní ìlú Ṣakí nílé Ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá àjèjì kì í bá wọn àgàṣàbàrí tẹ̀rùtọ̀mọ náà ní bàbá bológun níbẹ̀. Bàbá tẹ́ ń wò yìí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ìlú Ṣakí, akọni náà ni wọ́n jẹ́. Ṣùgbọ́n bàbá yìí wọ́n ní àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta láti bá gbogbo àwọn ọmọ kóòtù òjíire láti bá wa sọ nípa ìrìn àjò àwọn Fúlàní àgbẹ̀nipa tí wọ́n gba ransom lọ́wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire, pàápàá jùlọ lórí ìrìn àjò ọdún tuntun èyí tá a wà nínú rẹ̀ yìí. Ìmọ̀ràn fún gbogbo ọmọ kóòtù òjíire, tẹ́ bá wojú amóhùnmáwòrán yìí ẹ rí i pé a kọ síbẹ̀ pé ìmọ̀ràn fún gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò àgbáyé, pàápàá jùlọ fún àwọn kábíyèsí wa, àwọn ọba aláyé àti àwọn gómìnà wa ní ìpínlẹ̀ Yorùbá, nílẹ̀ Yorùbá káàkiri lórí ètò ààbò. Báwo ni ètò ààbò, báwo ni ó ṣe ní mẹ́hẹ̀, àti pé ètò ààbò náà ó sì tún mẹ́hẹ̀ báyìí, ṣùgbọ́n báwo ni ètò ààbò náà yóò ṣe kíni, yóò ṣe gbérí tó jẹ́ pé ogun Fúlàní kò ní borí ẹnì kọ̀ọ̀kan wa. Mo kí gbogbo wa, ẹ jọ̀wọ́ mo tún rọ̀ wá lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ìṣe wa ni pé ẹ dákun ẹ bá wa pín ètò yìí débi kíbi tí ó yẹ kó dé. Mo kí gbogbo ẹ̀yin wa tẹ́ wà ní diaspora, mo kí yín pátápátá, ẹ kú gbogbo ìgbà, ẹ kú iṣẹ́, ẹ kú ìnáwó níbi tí ẹ ti ń mówó, tí ẹ ti fi ń ṣe dátà sórí ẹ̀rọ ayélujára láti lè mọ bá iléeṣẹ́ Koiki, láti lè mọ darapọ̀ lórí iléeṣẹ́ yìí bí ètò wọn ṣe ń lọ tí ẹ sì ń gbádùn rẹ̀. Mo gbà ládùúrà pé àpò yín ò ní ṣòfò nílé ẹnì kọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ Olódùmarè. A ó máa rí ná, a ó sì máa rí lò láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí mo wá rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ dákun ètò tí a bẹ̀rẹ̀ ní àkókò yìí, mo fẹ́ kẹ́ bá wa pín ètò yìí débi tí ó yẹ kó dé. Ohun tí èmi a máa fẹ́ tèmi mọ́ ń gbádùn ni pé a bá ti ń gbọ́ ètò àbí tí a bá ti ń wo ètò, ẹ jẹ́ ká máa pín, ká mọ tẹ̀, ká mọ pín. Bàbá ṣe ń pín òun náà ní jẹ́ kí ó lè ṣe kíni, kó lè kárí gbogbo àgbáyé níbi tí oníkálukú wa bá wà. Bàbá mi ẹ kú rọ̀lẹ́. Ẹ kú rọ̀lẹ́ o. Ẹ lọ́ra sà. Ẹ dúpẹ́ o. Bàbá wọ́n fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá nínú ilé jákèjádò àgbáyé. Orúkọ tèmi ni Alhaji Lateef Basapa, Chief Basapa of Ṣakí Land. Èmi ni mo wà níwájú yín nírọ̀lẹ́ yìí. Kí Ọlọ́run kó ṣe ọdún yìí ní ọdún ayọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ ṣeun bàbá, ẹ rí gbọ́ pé bàbá sọ pé àwọn ni orúkọ bàbá òun náà ni Alhaji Chief Olóyè, kí n sọ ní Yorùbá, Olóyè Lateef Basapa of Ṣakí Land. Bẹ́ẹ̀ni. Tí wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì ní ìlú Ṣakí ilé Ògún ọ̀rọ̀ kin, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bàbá wa Primate Samson Ọjọ́ Awo tí a máa ń wò ní gbogbo ìgbà, bàbá wòlíì yẹn náà gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo bàbá wòlíì, àwọn náà jẹ́ igbákejì bàbá wòlíì tí ẹ máa ń wò ní gbogbo ìgbà yẹn. Bàbá a ò ní gbára wa lákòókò fúnru àkókò yìí torí àwọn èèyàn wa tí wọ́n ń darapọ̀ mọ́ ètò yìí. Bàbá lórí ìrìn àjò àwọn Fúlàní tí wọ́n gbàlú kan, pàápàá jùlọ nílùú Ṣakí, a gbọ́ pé àwọn Fúlàní wọ́n ń kọ̀wé sílùú Ṣakí ní gbogbo ìgbà lórí pé àwọn ń bọ̀ wá sí Ṣakí. Ṣakí ni ọkàn táwọn fẹ́ jẹun. Ǹjẹ́ bàbá kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin bàbá wa ń gbé, àti pé ṣé lóòótọ́ ni ìrìn àjò yìí a fẹ́ kẹ́ fi dá gbogbo àwọn èèyàn lójú? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òtítọ́ ni à ń gbúròó lemọ́lemọ́ wípé àwọn Fúlàní ní Ṣakí ló kàn, ṣùgbọ́n ní ọdún tí àwọn bàbá wa tí wọ́n ti tẹ Ṣakí dó, ìbẹ́lọ́hùn wa ni pé tẹ́ bá bí ọmọdé wọn ò pé ogun òkó Ṣakí rí. Abẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni.
lóòótọ́ ogun ò kó Ṣakí rí ṣùgbọ́n gbogbo Ṣakí kọ́ ló lágbára o àwọn kan ní Ọlọ́run fún lágbára nígbà náà tọ́lọ́run ò fi pé ogun kó Ṣakí lónìí náà abẹ Ọlọ́run pé ogun ò ní kó wa kò sì ní kó Ṣakí kò sì ní kólẹ̀ Kóòtù Òjíire ní agbára Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò àtìmọ̀ràn nǹkan àkọ́kọ́ òun ni ìfẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká sowọ́pọ̀ torí pé a ti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nílẹ̀ Káàárọ̀ Òjíire torí pé bí OPC ṣe dúró ní gbogbo àwọn ọdẹ ìbílẹ̀ dúró ní àwọn Àgbẹ̀kọ̀yà dúró gbogbo ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ Vigilante Group of Nigeria àwọn ògbẹ́yìn gbogbo wọn náà dúró pé nílẹ̀ Yorùbá o ogun ò ní kó wa lọ a sì bẹ Ọlọ́run pé ogun ò ní kó wa ní gbogbo ìgbà là ń sì ń ṣàdúrà ń bẹ àwọn alálẹ̀ wọn ò sì ní padà lẹ́yìn wa ogun ò ní kó wa torí ogun Fúlàní yìí kò jẹ́ àkọ́kọ́ o ṣùgbọ́n ojú ò tí ì là báyìí ogun Fúlàní ti wáyé rí tí Ọlọ́run sì ṣẹ́gun ìjó yọ olóòtú ogun Fúlàní ti wáyé rí èyí kọ́ làkọ́kọ́ ogun Fúlàní ó ti wáyé rí kì í ṣàkọ́kọ́ ogun Fúlàní eléyìí àwọn bàbá wa ogun Fúlàní ti wáyé rí ṣùgbọ́n ayé ò tí ì dáyé òyìnbó báyìí àwọn bàbá wa náà ni wọ́n dìde ni wọ́n ṣẹ́gun làwa tún fi ń pé à ń bẹ nílẹ̀ Yorùbá lẹ́nu Ọlọ́run tó wá bá wa ṣẹ́gun tíjọ́ sí yóò ṣẹ́gun tòní náà. àmín ẹ ṣeun bàbá ẹni ogun Fúlàní ó ti wà tipẹ́ ó ti pẹ́ kèsì léyìí lákọ́kọ́ ṣùgbọ́n ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé nígbà náà àwọn bàbá wa ṣẹ́gun gbà yẹn wọ́n ṣẹ́gun nígbà náà tó ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi ṣẹ́gun gbà yẹn. o ṣeun sórí ohun tí ń ṣẹlẹ̀ nígbà ayé ogun Fúlàní àkọ́kọ́ sọ́jà ò tí ì dé sọ pé ọ̀làjú ló gbé wa débi sọ́jà àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ọ̀làjú ló gbé wa dé bẹ́ẹ̀ débi pé ayé ń gòkè sí i ojú ti là níjọ́ wọn àná àwọn lọ́balọ́ba ní ń dìde ní ìlú tí wọ́n bá wọ̀ wọ́n ní àwọn ọmọ lẹ́yìn tí wọ́n bá wọn jagun ó rí i pé gbogbo ayé àwọn baba Ògúnmọ́lá Ìbàdàn ẹ gbọ́ rí o àbí bẹ́ẹ̀ kọ́ ni Ògèdèngbé òun ló lérí ogun Ìjẹ̀ṣà Lísàbí ló lérí ogun Ẹ̀gbá. àwọn tẹ̀ ń dakọ̀ yìí ọba ni wọ́n. ọba ni wọ́n nígbà náà alágbára ilẹ̀ Kóòtù Òjíire ni wọ́n gbogbo orú ogun báyìí wáyé rí tọ́lú àwọn alálẹ̀ sì ṣẹ́ la fi bẹ lọ́hùn pé àwọn alálẹ̀ tó ṣẹ́ tìgbà náà wọn ò tún ṣẹ́ tòní náà. tó bàbá ẹ mọ̀jẹ̀ àti ìfọ̀rọ̀gùn níbi tẹ́ ẹ dé yìí ẹ ní àwọn ọba náà ní aṣáájú ogun nígbà náà tó kí ló wá fà á tó fi jẹ́ pé ńgbà tó ogun Fúlàní dé ní tí àkókò táwa wà yìí àwọn ọba tó wà ńbẹ̀ nísìnyí wọn ṣáájú ogun fún wa. ojú ti la ìjọba ti gba agbára lọ́wọ́ ọba yàtọ̀ síta náà. ìjọba gbàgbára lọ́wọ́ àwọn ọba. gbàgbára lọ́wọ́ ìjọba lágbára ogun wà ṣùgbọ́n àwa ọmọ bíbí ilẹ̀ Kóòtù Òjíire àfi ká ràn ìjọba lọ́wọ́ lónìí o tó bá ní agbára ìjọba ló fi ràn lọ́wọ́. tó ṣe ìjọba ló yẹ ká ràn lọ́wọ́ ni àbí àwọn bàbá wa tó jẹ́ àwọn kábíyèsí tí wọ́n ṣáájú ogun. kábíyèsí ò ní ṣáájú ogun mọ́ lónìí ìjọba ló kù ṣùgbọ́n àwọn alágbára kan wà ní ìlú kọ̀ọ̀kan tílùú bá ṣe ẹyọ mẹ́wàá alágbára kan wà mẹ́ àárín àwọn yìí lọ́wọ́ toró rí pé níṣẹ́ ọ̀dà àpẹẹrẹ wọ́n ní àwọn kẹ́kọ̀ọ́ wípé àwọn ń bọ̀ Ṣakí wọ́n ti wọ̀lú lẹ́ẹ̀kẹta àmọ́ bí wọ́n wọlé sílẹ̀ ní o ọkọ̀ dúdú kan ni wọ́n gbé wọ̀lú níjọ́ tí wọ́n wọ̀lú. nílùú Ṣakí yìí náà. nílùú Ṣakí gbogbo àwọn tí Ọlọ́run sì yàn wọ́n gbáradì pé bó bá ṣe òru ló bá ṣẹlẹ̀ ẹnìkankan ò gbọ́dọ̀ ṣàṣùpara. sọ pé a ti múra lẹ̀ kó tó di pé a lọ sáré péjọba nǹkan ó ti ṣe àbí kò yé ọ. ó yé mi bàbá. ó sá ṣe wọ ká gbọ́ pé lóko kan kankan ń ṣẹlẹ̀
àwọn aróko yẹn ò ní sálọ, àwọn ní wọn máa ní nǹkan tí wọ́n máa ṣe kíjọba ó tó dé. Ìyàtọ̀ tó wà ń bẹ lénìí síta náà nìyẹn. tó bàbá nígbà tó wá rí báyìí ìmọ̀ràn wo lẹ ní fáwọn kábíyèsí wa lórí ìrìn àjò yìí? ìmọ̀ràn tèmi ní fún àwọn kábíyèsí, ó rí i pé mo ní bí ìlú bá jẹ́ ilé mẹ́wàá wọ́n gbọ́dọ̀ ní olórí. Àwọn alágbára sì wà nínú àwọn ìlú yìí, bí àwọn ọba lọ́dẹ, bí àwọn ẹgbẹ́ míì lẹ́gbẹ́ alágbára, àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn ọba ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ pe àwọn èèyàn yìí, wọ́n gbọ́dọ̀ pe eléri kọ̀ọ̀kan pé tó báwo la ṣe nílùú wa yìí bí ó ṣe bàjẹ́ níjọ́hun àná, tó láwọn kábíyèsí àná ò fi àwọn alágbára ìlú sílẹ̀. Àwọn tòní ní ò gbọ́dọ̀ fà àwọn alágbára ìlú sílẹ̀ pẹ̀lú ìmọ̀ràn, àpé kí wọ́n máa dàlúrú o, àpé kí wọ́n máa bàlújẹ́ o, àpé kálágbára ọmọ ọlọ́dára tó wù fúnra ẹ o. Ìjọ yẹ ọ, ṣùgbọ́n àwọn kábíyèsí ìlú ọ̀yẹ́ kí wọ́n fa àwọn alágbára ìlú kọ̀ọ̀kan, kò sí ìlú tí ò sí o. Wọ́n láti pè wọ́n pé tó àìmọ̀ nísìn kí wọ́n gbé sọ́jà kan àbí ọlọ́pàá kan wá láti Àbújá sí ìlú Ṣakí. Àwọn kan ni ó ṣàtọ́nà, àwọn ni a pè ní àwọn ìbílẹ̀, bí ọdẹ, bí OPC ìlú, bí Àgbẹ̀kọ̀yà ìlú, bí FGN ìlú. Àwọn ni wọ́n tẹ̀lé, ni wọ́n ṣáájú, ni wọ́n mú wọn mọ̀nà. Àwọn àlàyé tèmi ń ṣe fún yín òun nìyẹn, pé àwọn bá gbọ́dọ̀ pé àwọn alágbára ìlú kọ̀ọ̀kan pé tó a gbọ́dọ̀ sun báwo láàṣẹ, torí tó bá gbọ́ òwe pé ogun òkòlù kan rí, gbogbo ìlú nìkan o, àwọn díẹ̀ ni o. Gbogbo ìlú nìkan lálágbára. Bó ti dúró ìtẹ́nìkan bá gbúrò ọmọ gbá o, ọbẹ̀ lè sáré lójú títí lọ́hùn tí wọ́n máa sáré lọ tí ò ní mọ ohun tí lé. Ẹ ṣeun bàbá mi, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Ẹ̀yin èèyàn mi nínú ilé tẹ̀ ń wò wá tẹ̀ sì ń gbọ́ wa, ẹ ti gbọ́ ìmọ̀ràn tí wọ́n bá fún wa pé àwọn ọba wa wọ́n ní láti ṣe kíni, láti pe gbogbo àwọn alágbára ìlú láti lè jọ pé kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ pé kí ogun Fúlàní kọ́ mọ́ bá fi borí ìlú kọ̀ọ̀kan, pàápàá jùlọ nílẹ̀ Kóòtù Òjìrè. Bàbá ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé àwọn gómìnà àwọn ni agbára wà lọ́wọ́ wọn ní ìsìn, kò sí agbára lọ́wọ́ àwọn ọba mọ́. Ó wà lọ́wọ́ wọn. Agbára sì wà lọ́wọ́ àwọn ọba. Agbára wà lọ́wọ́ àwọn ọba. Tó kí ló wá dé táwọn ọba ò fi lo agbára wọn? Alágbára tí wọ́n lè lò ni pé ìlú kọ̀ọ̀kan tó bá jẹ́ lé mẹ́wàá alágbára wà ńbẹ̀, káwọn ọba ó gbìyànjú láti pe àwọn alágbára yìí. Tí gómìnà ọba tiẹ̀ ṣagbára, táyà alága káńsù ọba tiẹ̀ ṣagbára, wọ́n ti ní àfọkàntẹ̀ pé àwọn bàbá wa tí ó gbé àwọn àlejò wọgbó lọ ní, àwọn bàbá wa tí ó mú àwọn àlejò rìn, torí àlejò tó bá wọ̀lú àfọ́jú ni. Tó bàbá, a ti wá wọnú ọdún tuntun báyìí. Bẹ́ẹ̀ni. Ọdún 2025 ó ti bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ọdún tuntun la tún wọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Tó a sì ń gbọ́ pé àwọn Amẹ́ríkà wọ́n ti wọ̀lú Nàìjíríà wá débi pé wọ́n ti ń dá zẹ̀ríà fáwọn agbésùnmọ̀mí. Bẹ́ẹ̀ni. Tó bàbá, kí ni èrò tiyín pẹ̀lú àwọn Amẹ́ríkà yìí tí wọ́n wọ Nàìjíríà wá, tí kò ní ní ìfarapa pẹ̀lú àwọn ọmọ Kóòtù Òjìrè pàápàá jùlọ? Adúpẹ́ fọ́lọ́run, kò ní ní ìpalára tí a bá fi òdodo ṣe, torí kò sí ohun tó mú wa ní Káàárọ̀ Òjíire o. Tá a bá dúró, tá a bá ṣe àbòsí, tá a dúró pẹ̀lú òdodo, ní agbára àwọn tó tẹ̀lé Kóòtù Òjìire kò ní sí ìyọnu. Irú ó rí i pé òdodo náà ni ò sí. Olóko mọ bí iṣu ta, ṣùgbọ́n kò ní mú kejì ẹ̀ lọ bẹ́ẹ̀. Olóko mọ bí iṣu ta. Olóko mọ bí iṣu ta. Ṣùgbọ́n kò ní mú kejì ẹ̀ lọ. Àwa náà ní láyé jọ̀hún àná, kése pé mọ̀ tàwọn èkejì mi jẹun lónìí bẹ́ẹ̀ kọ́ lórí. Ọ̀dà kò burú, ó rí i pé kó tó di pé olóyè Adéyẹmọ ọ̀rọ̀ rẹ̀ di kó travel out, ó dúró nílẹ̀ Kóòtù Òjìrè pé gbogbo ohun yòówù ó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀. A sì mọ̀ pé akin ọmọ ni,
ṣùgbọ́n nínú wa náà là ń kọ́ ọmọ burúkú ni ọmọ àlè ni ọmọ tí ọ̀dà ni ọmọ tá a mọ̀ pé sọ pé kí ni ẹ̀ ò tí ì lè tó báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nígbà ní tóun fi ń ké kò tí ì lé ń gbà wọn. kò è lé ṣùgbọ́n nísìnyí ọmọ kò gbọ́ ẹ ti fọ́pọ̀ báyìí. akọtí ikún sí ń gbà wọn. akọtí ikún sí. ṣùgbọ́n nísìnyí ó wá dàbí pé àṣẹ lóòótọ́ lọmọ yìí ń wí níjọ́ wọn àná. Gani Adams ń bẹ́ẹ̀ kí wọ́n pe àwọn ọba lọ́ba ó pe torí oyè tó jẹ́ oyè ìyá ò gbọ́dọ̀ jẹ́ ọmọ kóòtù òjíire kankan lòún jẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ ń sọ̀rọ̀ ń parí o. bẹ́ẹ̀ ni ó sì ní àwọn ọmọ ṣùgbọ́n àwọn lọ́balọ́ba wa àwọn àgbààgbà Yorùbá tó kù ṣùgbọ́n àwọn àgbààgbà kan bẹ o àwọn àgbààgbà kan bẹ tí wọ́n dúró pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ tí wọ́n bá ṣe é pẹ̀lú òdodo àwọn bàbá wa kan bẹ ní Èkó ní ìsìndáǹkó wọn ni bàbá Adésọ̀kan gbogbo wọn ò sùn bí àwọn bàbá wa tó jẹ́ pé gbogbo àjọṣe gbogbo ojoojúmọ́ wọn báwo ilẹ̀ Yorùbá ò ṣe ní bàjẹ́ ni irú wọn bẹ bẹ́ẹ̀ káàkiri lọ. Bàbá wọ́n pè wọ́n. ẹ dákun ẹ mọ́ bínú ṣẹ́rí ẹ ti sáré mú mi lọ́bì kan bí ọ̀rọ̀ kan kí lẹ mú mi lọ́bẹ̀ ni pé ẹ dákọ̀ Gani Ààrẹ Ọ̀nà Kakanfò. tó bàbá ipa wo ni Ààrẹ Ọ̀nà Kakanfò tó lè kó lórí ìrìn àjò Fúlàní. o ṣeun ipa tó lè kó ń bẹ kì í ṣe pé wọ́n kẹ́kọ̀ọ́ ọmọdé alẹ́ pé gbogbo Fúlàní tí wọ́n sọ pé béèyàn burúkú ṣe ń bẹ nínú Yorùbá níbẹ̀ nínú Fúlàní o ọgbà àbọ̀ ọgbà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ gbogbo Yorùbá lọ́dà. gbogbo Yorùbá kọ́. gbogbo Ìgbò lọ́dà. gbogbo Ìgbò kọ́. gbogbo Haúsá lọ́dà. gbogbo Haúsá kọ́. tó ṣùgbọ́n Ọlọ́run ló mẹni tí ń sìn wọn. irú olóyè Sunday Igboho nísìn kò lè wọlé kó pé gbogbo Fúlàní táwọn bá rí ó di pípa só ṣeéṣe. kò ṣeéṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò lè kọ́ mọ́ ta pé gbogbo Fúlàní tí wọ́n bá rí kí wọ́n máa pa kò ṣeéṣe ṣùgbọ́n káwọn lọ́balọ́ba wa ó jókòó pẹ̀lú irú àwọn wọ̀nyí kí wọ́n ṣètò Sunday láwọn ọmọ nísìn tó lè sọpọ́tì ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. Ààrẹ Ọ̀nà Kakanfò láwọn ọmọ tó lè sọpọ́tì ìjọba ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ kọ́ mọ́ kalẹ̀ pé ẹ mọ́jà lọ lẹ́ni àti tún kọlu òfin ìjọba nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n táwọn lọ́balọ́ba wa bá pè wọ́n tí wọ́n jọ jókòó mọ̀ rẹ̀ títí dọ́dọ̀ gọ́vnà pé tó ilẹ̀ wa o àfẹ́ kó bàjẹ́ báwo la ṣe ìrìn àjò wo làwọn èèyàn yóò rìn tí nǹkan ó fi tùbà tí ó fi tùṣẹ́ torí gbogbo àwọn èèyàn yìí náà tẹ̀rí fún wọn dákẹ́ ni lónìí kì í ṣe pé wọ́n gbọ́ kì í ṣe pé báyà wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe ṣùgbọ́n bí wọn ò bá pè wọ́n sí wọn lè dìde kí wọ́n ká alọ́mọlẹ́yìn ọmọkùnrin Fúlàní lọ kò ṣeé ṣe nígbà tí ó ṣe pé gbogbo Fúlàní ni ọ̀dà ṣé gbogbo Haúsá ni ọ̀dà ni. gbogbo Haúsá kọ́. àwọn ọ̀nà yìí tí wọ́n wà ń dárakúdà ìgbìn àlejò ló pọ̀ nú wọn ṣùgbọ́n èèyàn dáadáa ò ní sáńbọ́ọ̀dù àbí mẹ́. kò sí. àtọ̀. tó bàbá ẹ ṣeun púpọ̀ mo kí yín púpọ̀ fún àwọn ọ̀mọ̀ràn tí ẹ sì ń gbà wá tí a sì ń gbọ́ lẹ́nu yín yìí láwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ ìkìmí. mo bàbá mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ ìrìn àjò olóyè Sunday Igboho Mọ́jàsọ́lá Igboho Ṣàwó bàbá Àdámì ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá yìí ó wà láhàámọ́ ni kò lóore ọ̀fẹ́ àti wọ orílẹ̀-èdè Nàìjíríà wá pàápàá jùlọ ilẹ̀ Kóòtù Òjìrè ńlùú bàbá rẹ̀ tó báwo ni àwọn bá wá ṣe fẹ́ pè é jókòó pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí mo fẹ́ kẹ́ bá wa yànnàná. òdodo ni ó rí mọ̀ pé tí nǹkan bá dé bó ṣe dé yìí àwọn bàbá wa kò kàn wọ́n ní lálá lókè ní gbé o ṣùgbọ́n ọjọ́ kan kí ni ó sì. yóò wálẹ̀. yóò wálẹ̀. gbogbo nǹkan ìbò ṣe ń lọ yìí kò sí nǹkan tí yẹn fi ọgbọ́n òye sùúrù ṣe tí ò ní dá bó ṣe jẹ́ pé kò ní orí ọ̀fẹ́ nínú ń bọ̀ wá ní kọ́lọ́hún dẹ́mi gbogbo wa sí. àmín. njó ti yọ orí ọ̀fẹ́ tá a wí nì náà sọ mọ̀ pé ohun tó kéńjọ́ wọn àná ta rò bóyá kò mọ ohun tí ń ṣe ṣé gbogbo wa mọ̀ ní sẹ́ àbàmù. àmọ́ tó bá ti yá fúngbà díẹ̀ ló kù kẹ́kẹ́ ṣe gbà púpọ̀ tí nǹkan dáhùn wò kó lè koko yẹn tí ó dẹ̀bi ọ̀gẹ̀dẹ̀
Ọlọ́run mọ̀ pa ara ẹ̀. tó ọ̀dà ẹ ṣeun bàbá ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn ìjọba wa lórí ààrẹ tó jẹ́ olóyè Sunday Igboho Ìṣàyí láti jẹ́ pé kí wọ́n bá wa fi tú sílẹ̀ láti lè wọlé bàbá rẹ̀ wá láti lè yẹn bó ṣe yẹ. àwa ní èmi nímọ̀ rẹ̀ kò tún sí ìmọ̀ rẹ̀ àmọ́ mọ̀ rẹ̀ mi àkọ́kọ́ ni pé gbogbo ìmọ̀ rẹ̀ báwo ni Sunday ó ṣe wọlé wá tí ó wá jókòó níbẹ̀ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa torí àwọn ni wọ́n sì ní ọ̀rọ̀ àwọn ni wọ́n sì ní ọ̀rọ̀ dọ́dọ̀ ìjọba. bàbá ẹ dákun ẹ ní sùúrù níbi tẹ́ ẹ dé yìí ẹ ní gbogbo ìmọ̀ràn tí ẹ ní. bẹ́ẹ̀ni. tí olóyè lè fi wọ ìlú bàbá rẹ̀ wá ó wà lọ́wọ́ àwọn lọ́balọ́ba. ọ̀dọ̀ lọ́balọ́ba wa sọ́dọ̀ ìjọba. sọ́dọ̀ ìjọba. tó ẹ̀yin ìyẹn wa nínú ilé ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa yìí o bàbá wa olóyè Lateef Bashapa nílùú Ṣakí ilé Ògún Ọ̀rọ̀kin òun lẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu wọn yìí pé àwọn lọ́balọ́ba wa àwọn ni wọ́n ní àṣẹ láti lè lọ bá àwọn gómìnà láti lọ bá ìjọba Tinubu tí wọ́n fi lè gba olóyè Sunday padà wá sínú ilé. bó ṣe rí ni. láì jẹ́ pé àwọn lọ́balọ́ba yìí wọ́n gbégbésẹ̀ yóò ṣòro fún olóyè láti wọ ilẹ̀ bàbá rẹ̀ wá. bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá. tó bàbá ibi táwa ń lọ la wá dé yìí nílẹ̀ Kóòtù Òjíire lónìí a gbọ́ pé ilẹ̀ Kwara State tó jẹ́ Kwara àwọn báńdíìtì yìí wọ́n ti gbabẹ̀ púpọ̀ gan bẹ́ẹ̀ ni Kogi State náà tó àwọn ọ̀rẹ́ ìlú méjèèjì yìí orílẹ̀-èdè méjèèjì tí a mọ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí àti Kwara yìí ṣé ìran Yorùbá náà ló níbẹ̀ ni àbáwọn Fúlàní afẹ́kẹ́ bá wa yànnà ní àwọn nǹkan wọ̀nyí torí pé à ń gbọ́ pé Fúlàní ló ní Kwara Fúlàní kọ́ Yorùbá ló ní. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ohun tí a gbọ́ lẹ́nu àwọn bàbá wa àti Kogi ni o àti Kwara dẹ́ ní Kogi ilẹ̀ Yorùbá sì ní state méjì ẹyọkan ní tẹ́lẹ̀ ọ̀ pé Babangida ló sọ ọ́ di lọ́ọ̀yà Ahmed ló sọ ọ́ di Kogi state àbí bẹ́ẹ̀ kọ́ ni. Babangida ló yá. òun ni tẹ́bádé lọ nísìnyí títí Yorùbá náà wọ́n ń sọ lọ́hùn tábà ti kú lójú Ìlọrin gbogbo ọba tó wà ń bẹ̀ lọ ọba aládé ni wọ́n. ọba aládé ni wọ́n. ọba aládé ni wọ́n. Sáúsá ń dádé ni ṣé Fúlàní ń dádé ni kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n èké ló dáyé àṣà àdàpọ̀ Ọlọ́run kó jẹ̀mí ìwà ogun nígbà tó bá yá omi gbóni àti tútù ló dàpọ̀ bẹ lọ́dọ̀ Ọlọ́run a lè sọ kankan bẹ́ẹ̀. tó bàbá nígbà tá a mú ètò yìí wá sí mẹ́nu dúró ìmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwọn agbófinró pátápátá. àwọn agbófinró ń gbìyànjú gbogbo ohun tá a pè lórí ọlọ́pàá sójà kódà immigration custom tó gbogbo wọn bá rí ó wọ àwọn NDLEA ní pẹ̀lú àwọn oògùn olóró kankan wọn ò sún wọn ò wò ó sì wọ́n rẹ̀ ta ni pé kí wọ́n já máa fi òdodo ká fi tẹ̀síwájú kí wọ́n ní òdodo ló lè mú orílẹ̀-èdè ṣẹ́gẹ́ni lékè wọ́n ń gbìyànjú kọ́lọ́hún jí ẹnì kọ̀ọ̀kan wa ìrìn tá a rìn tọ́ta ó yọ̀ wá kọ́lọ́hún má jẹ́ ká lè rìn pàtàkì nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ibi tá a lọ tí ó di ọ̀nù kọ́lọ́hún má jẹ́ á lè lọ lórí ìyànjú wọn wọ́n ń gbìyànjú gan lọ́sàn-án lóru láàárọ̀ tí wọn ò sùn tó láti bá pé kí wọ́n ṣe kọ́lọ́hún má jẹ́ á sì rìn mọ́ràn mi sí wọn náà kò jù bẹ́ẹ̀ nìyà. tó ẹ ṣeun bàbá nígbà tá a ń wọ̀ lóyìí bọ̀ wá níbi tá a dé yìí bàbá ẹ mọ̀ bínú a béèrè pé ilé olóyè Bashapa náà là ń lọ ṣùgbọ́n wọ́n ń béèrè lọ́wọ́ wa pé olóyè Bashapa wò ń bẹ̀ olóyè Bashapa wò ń bẹ̀ ẹ dákun bàbá ṣé Bashapa pé méjì nílùú Ṣakí ni. ẹ máa ṣe ń bí ọ̀rọ̀ tẹ́lẹ̀ Bashapa ò pé méjì yìí sọmọ pé bí ọ̀tá èèyàn bá ṣáájú èèyàn dọ́dá ọ̀yá èèyàn bí wọ́n bá ti yọ lókèrè yọ ọmọ ọmọ burúkú ni ó ọmọ burúkú ni ó kò sí Bashapa méjì ó rí i pé àwọn alákọ̀wé táwọn bá tún dá sàtítì wọn ò pè chief Bashapa of Ṣakí land any other Bashapa is a counterfeit kò sí Bashapa míì mọ́ àwọn yẹn wọ́n kàn ń rúgbó lọ lásán ni
fọjọ́ díẹ̀ dáadáa ó dé àní Bàṣàpá méjì nílùú Ṣakí. tó ẹ ṣeun. bó ṣe jẹ́ nìyẹn. bàbá níbi tí a wá dúdú yìí a fẹ́ kẹ́ ẹ bá wa kúrè fún gbogbo ọmọ kóòtù òjìrè pàápàá jùlọ bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá kẹ́mi ọlá wọn gùn kí wọ́n pẹ́ lórí ilẹ̀ kí wọ́n sì pẹ́ lórí ẹ̀. adúpẹ́ fọlọ́hún àtàwa àtẹ̀yìn àti ìlú Ṣakí àti ìdílé kọ̀ọ̀kan àti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olóyè Sunday Mọ́jàsọ́lá níbi tó wà abẹ Ọlọ́run lónìí wípé àwa la ṣẹ́gun ọ̀tá àwa la borí ọ̀tá. Olóòtú sọmọ pẹ́ẹ́dá ò ní wà láyé kó má ní ṣòro láyé. kò sí. ẹ̀dá ò ní wà láyé kó má ní ohun tí ń dùn. Kò sí ìdílé tí ọlọ́ta o kò sì sí ẹnì kọ̀ọ̀kan tí ọlọ́ta bí sẹ́ǹsẹ̀ ṣe níní. àwa bẹ̀ lọ́hùn lónìí ọ̀tá àwa ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà onílé àlejò oore tí bọ̀tánújẹ́ Ọlọ́run ọkọ̀ sí fẹ́ni kọ̀ọ̀kan. àmì àṣẹ. Ìgbòho náà tó wà níbi tó wà ẹsẹ̀ rẹ̀ tó fi lọ náà ni ó fi rìn wálé. àṣẹ wà. ọlá àwọn tó tẹ̀lé ilẹ̀ kóòtù òjíire bẹ́ẹ̀ ni ó rí. àṣẹ. ọlá àwọn tó láyé torí pé gbogbo ẹni tí máa ń porí wa tó lókun bí agbègbè ayé wa gbà bẹ́ẹ̀ làwọn ìyá mi sọ wọ́n ní Ọlábíndó àwọ àjípemírín àkọ́kọ́ gbàdé àwọ àràǹpẹ́tà òrìṣà aláọ̀sẹ̀ rẹ̀ màbò tí so níbodè ọ̀nì ọ̀run ẹ̀fún ni èdì ni èpè ni àgádágodo ọ̀pá gbogbo ẹni wọ́n bá dojú ẹ̀kọ́ wa kò ní rójú. àṣẹ. gbogbo ẹni wọ́n bá dojú ẹ̀kọ́ wa kò ní ráyè. àṣẹ. gbogbo ẹni wọ́n bá dojú ẹ̀kọ́ wa kò ní gbádùn. àṣẹ. ẹni tó bá níbo lágbè tiwa gbà ní ọlá àwọn tó nílé ayé òun ni ò ní rójú. àṣẹ. kò ní gbádùn. àṣẹ. torí wọ́n ní téńté lóṣù ó lè ràwọ̀ ṣẹ̀ṣẹ̀ ní ṣẹlẹ́gbẹ̀ lẹ́yìn oṣù àpáàdì ní ṣáájú fọ̀nà iná ní ṣáájú ẹni ò fọ̀hún kẹ̀kẹ́ ó bá sùn lébè. àṣẹ. yọ̀tọ̀ fi sùn sáyé ni. àṣẹ. àní dààmú. àṣẹ. mo kì í yín o ẹ kú ètò tòní òní jáse mọ́. àṣẹ wá. ó di lábọ̀. ẹ ṣeun bàbá mi mo fẹ́ kí ẹ tún bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá. orúkọ tèmi ni Chief Alhaji Lateef Bàṣàpá Chief Bàṣàpá of Ṣakí. bí ẹ ṣe fi ọkàn akin sọ̀rọ̀ torí pé bàbá nǹkan kan wà tí mo fẹ́ kí ẹ tún bá wa yànnàná ní báyìí kí ni nǹkan òun ni pé ìjẹ́ àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ nípa wọ̀nyí wọ́n wà nínú ìlú wọ́n wà nínú ìgbẹ́ àjọ ń sùn àjọ ń jí ọ̀nà owó lálẹ́ gbà tá a lè fi lé wọn jáde kúrò nínú ìlú. mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o pé omi gbóni àti tútù pàbọ̀ gbà. èèyàn burúkú pọ̀ nínú Yorùbá. àwọn ni wọ́n ń gbàbọ̀dé wọlé fún wa ni. bẹ́ẹ̀ lèèyàn burúkú pọ̀ nínú Fúlàní gbogbo Fúlàní kọ́ ni ò dá o. ǹjẹ́ gbogbo Haúsá ni ò dá ni ṣé gbogbo Ìgbò ni ò dá. láàrin yìí omi gbóni àti tútù ti dàpọ̀ Ọlọ́run ó yẹjú ẹ̀ tó bá yá ìnímọ̀ràn mi jù bẹ́ẹ̀ lọ. àṣẹ ẹ ṣé bàbá tó Koiki Media bringing the work closer to your doorstep mo kí gbogbo lé fún oore ọ̀fẹ́ àti àǹfààní láti fi àkókò wa sílẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa olóyè Lateef Bàṣàpá láti ìlú Ṣakí mo kí wa pé ẹ ṣe ẹ kú ìfẹ́ níbi tí oníkálukú wa ti ń mú owó tá a fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lágbára Elédùmarè ọwọ́ wa ò ní kàn sálẹ̀ àpò ọdún tuntun tá a wọ̀ yìí ọdún ayọ̀ náà jẹ́ fún wa o ọdún òṣèlógo wa ni ó jẹ́ ọdún òṣèrere wa ni ó jẹ́ mo wá gbàdúrà fún iléeṣẹ́ Koiki mo tún ṣe ládùúrà pé iléeṣẹ́ yìí kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni kò sì ní dàwó láṣẹ Èdùmàrè ẹ ṣé púpọ̀.